Pomulero, 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 pomulero TV. Header executed by Segun Odegbami. 40th minute of play. Emesimaka. That's Odegbami, and it's in the net. It is a goal. Segun got it. Ní 74 tí mo padà tí mo kúrò ní national team tí mo padà sí polytechnic tí mo fẹ́ lọ ṣe HND bá a ṣe jókòó ní bọ́tìrì wa nìyẹn èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tá a rí lórí tẹlifíṣàn tó sọ wípé Nàìjíríà ń lọ sí Olympic Games wọ́n wá dárúkọ àwọn tó ń lọ Christian Chukwu, Emmanuel Okala, Muda Lawal ṣé báwọn tájọ wà ní Surulere national team tájọ ń gbá bọ́ọ̀ tájọ ń ṣe oríṣiríṣi èmi wà ní Shooting Stars nígbà anyway tájọ ń gbá bọ́ọ̀ wọn ló ń lọ sí Olympics yìí kẹ́ mo wá ń rò pé ká ní mi wá sí polytechnic wá ka ìwé mi ṣé mo pé mi náà máa wà láàrin wọn tó ń lọ sí Olympics bá a dẹ̀ ṣe ń sọ ìkọ́nù wa bá sọ pé ó mà ṣe di bóyá August tàbí September mo ní mo mà lè lọ kíní yìí in fact máa lọ níjọ́ kejì ó yà gbogbo wọn lẹ́nu tọkọ rí mi tí mo bẹ̀rẹ̀ sí sáré lọ́sàn-án gangan nígbà tá a parí lectures wa ní bá bẹ̀rẹ̀ òbí ìwèrè láti North Campus Polytechnic 1.5 kilometres ni máa sá lọ ni máa sá bọ̀ ni máa sá lọ ni máa sá bọ̀ níjọ́ kejì wọ́n bí mi Ṣẹ́gun kí ló ń ṣe mo ní mo ń train exams wa ti fẹ́ parí mo ti fẹ́ ṣe tán ní Polytechnic labádẹ́ lọ bá àwọn Zambia play níjọ́ yẹn torí pé mo ti ń ṣe exercise yẹn mo ti ń practice lọ́sàn-án mo ti ń ṣe oríṣiríṣi tá a bọ́ sórí pápá ní National Stadium mo rántí ìjọ́ yẹn dáadáa mo kàn ń fò ní football yẹn wá yàtọ̀ lẹ́sẹ̀ mi bá a dẹ̀ ṣe máa parí ẹ̀ báyìí in fact within the next 2 or 3 days ni mo gbọ́ wípé Isaac Akioye tó jẹ́ director of sports ní National Sports Commission wọ́n ti mú orúkọ mi inú newspaper lọ ti mú fọ́tò mi wọ́n ti àpapọ̀ ẹ̀ àtorúkọ àti fọ́tò wọ́n fi ránṣẹ́ sí Montreal ní Canada wọ́n ní kó fi lọ fi dípò tèèyàn kan tó ti forúkọ ẹ̀ lẹ́tẹ̀lẹ̀ ìjọ́ tí mo parí exams mi tí submit project mi tí wọ́n wá gbé mi níléèwé tó gbé mi lọ sí Èkó tí mo ríra mi nínú plane nínú bàálù mo ń lọ bá wọn ní Germany wọ́n mú mi lọ bá wọn ní torí national team tẹ̀ tí kò Nàìjíríà wọ́n lọ tour Europe bí mo ṣe bára mi nínú plane yẹn mo kàn ń wò bí kò tiẹ̀ yé mi láàárọ̀ ọjọ́ kejì mo ti dé Germany láti Germany ìlú 10 la lọ ní Western Europe a kú òǹbẹ̀ a fi bára wa ní Olympic Games bí mo ṣe kọ́kọ́ lọ sí Olympics yẹn mo rántí ìgbà tí mo kéré tí match kan bá ti ń lọ ní stadium bóyá Nàìjíríà ni o àbí Plateau United ni o gbogbo wa ọmọdé àtàgbà la máa jókòó tá a máa gbé rédíò sáàárín wa tí gbogbo a máa gbọ́ commentaries late Ìṣọ̀lá Fọlọ́runṣọ́ Ernest Okonkwo Sebastiano Furun wọ́n dẹ̀ gbọ́ òyìnbó rẹpẹtẹ tó bá ń sọ báyìí wọ́n ń fi kan pè kan Ernest Okonkwo ló wà ń bẹ́ẹ̀ gbà yẹn mi mọ nǹkan tó rò tó fi pè mí ní mathematical bóyá nítorí pé mo study engineering ní polytechnic ni tàbí bó ṣe ní máa ń gbá bọ́ọ̀lù yẹn nígbà wọn ní along the touch line pé tí n bá ń gbá lọ́wọ́ bọ́ọ̀lù yẹn ò ní jáde kó n touch line adáyọ̀ pé ó fẹ́ jáde kò ní jáde nǹkan kan bẹ́ẹ̀ àbí bí mo dẹ̀ ṣe ń gègé ni mi lè sọ ṣùgbọ́n òun ló sọ mí di mathematical ó pe Àdókè ní Chief Justice Chairman Chukwu Okala àkọ́kọ́ ni chairman kì í ṣe Chukwu Okala ni gbogbo wa ń pè ní chairman mi mọ bí Chukwu ṣe wá inherit ó dàbí pé NS náà ló wá sọ Chukwu di chairman tó bẹ̀rẹ̀ sí pé Okala ní tallest Blockbuster ní Aloysius bẹ́ẹ̀ lọ gbogbo wa ló fún ní àwọn orúkọ yẹn bí a ṣe bẹ̀rẹ̀ náà oríṣiríṣi coach là ń bá pàdé láti NTC tí mo coach mi ní NTC Sam Ibikunle ó ti dolóògbé nísìn lẹ́yìn yẹn Bàbá Yàrá àwọn náà ti dolóògbé nísìn l'Abẹ́òkúta làwọn náà wà for some time
lẹ́yìn yẹn irú Olú Ọ̀nàgorúwà àwọn náà ti lọ káwọn bàbá Adéníjì tó wá dé àti Festus Onígbìndé àti Josie Lad but Shooting Stars ibi tí talent mi wá ti wá dàbí kó bẹ̀rẹ̀ sí tàn ìràwọ̀ mi bẹ̀rẹ̀ sí tàn gan òyìnbó ni Alan Hawks ìyẹn ló wà ní Shooting Stars nígbà yẹn and ó dà pé àwọn òyìnbó yẹn wọ́n mọ̀ nípa football ju àwọn coaches wọn gbà yẹn lọ so nǹkan tí àwọn coaches dúdú yẹn tí wọ́n kọ́ wa òun kọ́ wa ṣùgbọ́n yàtọ̀ sí yẹn àwọn dúdú tiwa náà wọ́n mọ̀ nǹkan tí àwọn òyìnbó yẹn náà ò mọ̀ irú Thunder Balógun nígbà yẹn wọ́n máa àpapọ̀ ijó àtorin wọ́n fi máa ń kọ́ wa ní bọ́ọ̀lù nígbà yẹn wàá máa kọrin yẹn lórí ẹ̀ ìyẹn ló dẹ̀ máa jẹ́ kó máa ṣe movement yẹn kẹ̀dẹ̀ bí ijó ló ṣe rí so àti ijó àtorin kíkọ àti football mẹ́tẹ̀ẹ̀ta ló lọ pọ̀ àwọn èèyàn wa ló dẹ̀ mọ̀ yẹn Thunder Balógun master ló jẹ́ fún yẹn yàtọ̀ sí yẹn Jídé Johnson àwọn náà tẹ́ bá rí wọn bó ṣe ń coach àwọn players ẹ rí pé bíi drama ló ṣe rí lórí field in fact ìkànnì wọn ló sọ pé pápá eré football yẹn bíi tíátà lórí ó kàn jẹ́ pé kì í ṣe tíátà tí wọ́n fọwọ́ kọ tó máa ní bó ṣe máa gbá eléyìí ní bó ṣe máa ṣe gbá ní wọn ò kọ yẹn drama tiwa lórí pápá wọn ò kọ́ àkàn lọ síbẹ̀ ní abẹ́rẹ́ sí gbá ṣùgbọ́n láàrin ara wa tá à ń gbá yẹn ó ní nǹkan tó ti kọ́ wa pé ó yẹ kí a gbá báyìí but gbogbo ẹ̀yin tẹ́ ń wo ẹ̀ ní rí lára ẹ̀ ní gbogbo ọ̀rọ̀ ijó ẹni tó bá mọ̀ ọjọ́ á mọ̀ ègèégé láti gèégé ó ń láti kọrin yẹn ní orí ẹ̀ because orin tó ń kọ yẹn ló máa jẹ́ kí ẹsẹ̀ máa lọ bó bá ṣe fẹ́ gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí ó ní ẹsẹ̀ bó ṣe máa gbé ẹsẹ̀ ijó ni irú Múdàláwà ni ó fẹ́ràn ijó tó jẹ́ pé kò tiẹ̀ ìdí ẹ̀ ò lè gbé bì kan a máa jó a máa gbá bọ̀ ọ̀rẹ́ Múdà ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ ni Àyìnlá Ọmọwúrà ó like music Àyìnlá Ọmọwúrà tó jẹ́ pé tẹ́ bá wọ yàrá at any time ẹ rí Múdà ó ń gbọ́ orin ẹ̀ ó ń jó ni ó ń jó sí ni so bó ṣe ń gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ tó ń jó ni bẹ́ẹ̀ náà ni Haruna Ìlérìkà bó ṣe ń gbá bọ́ọ̀lù tiẹ̀ ijó ló máa ń jó.